Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Nínú oṣù tá wà nínú èyí, ìròyìn nípa àwọn ànábì Ọlọ́run la máa gbọ́ àti àwọn òjíṣẹ́ èyí tí àgbéyẹ̀wò ọlọ́kọ̀jọ̀kan yóò máa lọ lórí ẹ̀ lẹ́hùn máa láǹfààní àti wò lórí ìkànnì Sunna TV Yorùbá. Kẹ́ ẹ wá farabalẹ̀ jókòó láti wòran ayọ̀ láti máa gbọ́ ọlọ́kọ̀jọ̀kan àwọn ètò tí ó máa sọ nípa àwọn ìròyìn ànábì Ọlọ́run àti àwọn òjíṣẹ́ lórí ìkànnì iléeṣẹ́ Sunna TV Yorùbá. Ẹ má gbé kó ń bẹ̀ o, ẹ sì má sùn kó ń bẹ̀ pẹ̀lú. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh. Sunna TV Yorùbá, ìmọ́lẹ̀ Islam pọ́nbélé ni. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونوثه بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أهل الله. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad, adápadà orí ìkẹ́ ìgẹ̀ àánú Ọlọ́run orí àjíǹjẹ́ tán kó mọ bá ẹnìkọ̀ọ̀kan wa. Akí àwa tá ń gbọ́ wa àsìkáwà tí à ń rí wa tá ń wò wá, etí gbígbọ́ àti gbígbà Ọlọ́run kò fi ṣe sàárà fẹ́ni kọ̀ọ̀kan wa, kọ́lọ́n járe rẹ̀ ń bẹ̀ láyé àti àlàkíyàmà. A kí àwọn tí wọ́n pinlẹ̀ ojúlé iṣẹ́ Sunna TV yìí, kí Ọlọ́run kí ó dúró tì wọ́n, kọ́lọ́run san wọ́n ní ẹ̀san rẹ̀, kọ́lọ́run kó gbàdúrà wọn, kọ́lọ́run mọ́ kó fi ìbùkún sára àrísìkí wọn, àmín. Bákan náà a kí àwọn dòkítọ́rù wa, dòkítọ́rù Abdulrahim Shittu Thani tó jẹ́ pé àwọn ní aṣojú bí, kí Ọlọ́run kó jẹ́ àárín wọn pẹ̀lú dáadáa, àjíǹde Ọlọ́run jẹ́ ọmọ jẹ́ àrísìkí, kọ́lọ́run dákó fi ṣe sàárà fún wọn, àlàáfíà kọ́lọ́run bá wa fi ṣe sàárà fún wọn, ẹ̀mí gígùn kọ́lọ́run fi ṣe sàárà fún wọn, ọlá ìjẹ́ kan ṣe Ọlọ́run. A kí gbogbo àwọn tí ń ṣiṣẹ́ lójú ilé iṣẹ́ náà, kí Ọlọ́run jẹ́ kí àjọ ní àjọṣepẹ́, kọ́lọ́run jẹ́ kí kọ́lọ́run fún wọn ní okun àtagbára àtàláfíà tí wọ́n fi tẹ́lọ tẹ́bọ̀ inshallah ta'ala. Bákan náà a kí àwa ojúléeṣẹ́ náà, bákan náà a tọrọ fún ojúléeṣẹ́ náà kí Ọlọ́run má jẹ́ ó jóná láíláí, kọ́lọ́run jẹ́ ọmọ gbòòrò sí ni, ọlá ìjẹ́ kan ṣe Ọlọ́run. In tí a mú wá fúnra wa lákòókò yìí, òun náà ni ìtàn Nabiyullahi Idris alayhi salatu wassalam. Nabiyullahi Idris, ọ̀kan nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run ni, ọ̀kan nínú àwọn ànábì Ọlọ́run oní Nabiyullahi Idris. Ànábì lòun náà jẹ́ nínú àwọn ànábì Ọlọ́run. Nínú àwọn ànábì Ọlọ́run tó já sí pé télọ̀ ni, òun ni Nabiyullahi Idris alayhi salatu wassalam. Tó yẹ gbogbo àwọn ànábì Ọlọ́run pátápátá ló níṣẹ́ ọwọ́. Àrí àgbẹ̀ nínú wọn, àrí àgbẹ̀ nínú wọn. Bákan náà ara àwọn tó já sí pé Ọlọ́run ní kí jẹ́ pé wọ́n dáran jẹ ni. Àrí ajórin nínú wọn, bẹ́ẹ̀ ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ànábì Ọlọ́run. Bákan náà a sì rí pé Maryam pàápàá náà, pẹ̀lú pé kìí ṣe ànábì Ọlọ́run, adìrí lòun, ó mọ́ ń dirun ni alayhi salatu wassalam. Naam, ànábì Ọlọ́run Idris yìí, àkọ́kọ́ ni pé tá bá ní a máa sọ nípa àwọn ọ̀rọ̀ nípa àwọn ànábì Ọlọ́run, ìtumọ̀ ẹ̀ ni pé a fẹ́ sọ nípa àwọn tó lọ́lá jùlọ nínú àwọn èèyàn, àwọn tí wọ́n níyì jùlọ, tó pàtàkì jùlọ lọ́dọ̀ Ọlọ́run nínú àwọn èèyàn la fẹ́ sọ ń pa wọn yẹn, ìtumọ̀ ẹ̀ nìyẹn. Àwọn tó já sí pé Ọlọ́run ṣàwọn lẹ́ṣà, tí ó fi ọ̀nà fi mọ̀ wọ́n, tó sì yọ wọ́n kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀. Nínú àwọn ànábì Ọlọ́run yìí tó jẹ́ àwọn ànábì Ọlọ́run tó jẹ́ alápẹ̀lẹ́ yìí, nínú wọn ara wọn ni Idris ń bẹ. Ó wá jẹ́ kan nínú àwọn tí Ọlọ́run ọba ròyìn, Ọlọ́run ròyìn ànábì Idris pàápàá fún wa. Ó ròyìn ẹ̀ lẹ́yìn tó dáa. Ànábì Idris alayhi salatu wassalam, nínú àwọn ọmọ ànábì Adam ni, nínú àwọn onímímọ̀ ní ń bẹ, mímọ̀ ń bẹ lọ́dọ̀ ẹ̀, onímímọ̀. Nínú àwọn àrọ́mọdọ́mọ ànábì Adam sì ni.
a sì rí agbọ́ nínú ìtàn tí wọ́n sọ pé ó jẹ́ grandpapa àgbà ló jẹ́ fún Ànábì Nuh alayhimus salatu wassalam. Ọlọ́run dá ọkọ̀ Ànábì Yunus, Ànábì Idris, Ọlọ́run dá ọkọ̀ ẹ̀nú al-Qur'an. Wallahu alam, ó dá pé àyè méjì lọ́lọ́run ti dá ọkọ̀ ẹ̀ nínú al-Qur'an. Nínú àyè àkọ́kọ́ òòlè tí ń bẹ nínú suratu Maryam, àyè kejì òòlè tí ń bẹ nínú suratu al-Anbiya. Suratu Maryam Ọlọ́run ní wadhkur fil kitabi Idris innahu kana mina sabirin. Rántí rí Ànábì àti gbogbo ẹni tẹ́ padà mọ́ gbọ́rọ̀ mi. Ẹlọ́mọ́ ń pé Ànábì Idris ó ti wà ní al-Qur'an tàbí sàsọ́lẹ̀ síbẹ̀ ń pé o àbí kọ́ká tó ká àyà yẹn èyí tó wà nínú suratu Maryam ó ní pé wadhkur fil kitabi Idris innahu kana siddiqan nabiyya. Olódodo ni tí ń gba òdodo, olódodo tí ń gba òdodo ni. Tá bá pè yẹn ní sadiq, ẹni tí ń gba òdodo. Ó lè dijọ́ kẹ̀gàn náà kí kó mọ́ gba òdodo, tó túmọ̀ pé ẹni tó gba òdodo tó sì tó ń gba òdodo lọ́dọ̀ ẹ̀, ẹni tó gbàgbọ́ tí wọ́n tó gbà gbọ́. A bá sọ pé as-siddiq ó ti dógóngó ni ẹ̀, òdodo náà ó bùháyà títí kan báyìí nínú rọ́ kìí pa, kò sí ní sọ̀rọ̀ kankan mọ́ bàbẹ́. Nínú suratu Maryam Ọlọ́run ní wadhkur fil kitabi Idris innahu kana siddiqan nabiyya. Lọ rántí o nínú al-Qur'an, rántí ta ni Idris, ń pé asọ́ síbẹ̀, ń pé Ànábì Idris o kana siddiqan nabiyya. Ànábì Ọlọ́run olódodo ni, olódodo tí ń gbòdodo, Ànábì Ọlọ́run sí ni. Wa rafa'nahu makanan aliyya. Àwọn Ọlọ́run gbé egun sánmọ̀. Bẹ́ẹ̀ni, àwọn Ọlọ́run jẹ́ kí ni? A gbé egun sánmọ̀. Eléyìí ń bẹ nínú suratu Maryam. Ọlọ́run gbé Ànábì Idris egun sánmọ̀. Ó kàn sí pé tó pé àwọn ìtàn a fẹ́ sọ nípa ìtàn ìwọ̀nba èyí tí al-Qur'ani àbí hadith ó sọ fún wa nípa Idris wo la fẹ́ sọ. Àbá ní ká sọ̀rọ̀ nípa ìtàn Ànábì Idris ó pọ̀, ìtàn yẹn pọ̀. Ó kàn dá kó já sí pé tí yẹn bá fẹ́ pa ìtàn kó mọ yẹra fún èyí tó bá jẹ mọ́ Israiliyat, àwọn ìtàn tí ò fẹsẹ̀ rinlẹ̀, kí yẹn gbìyànjú àti jìnà sí. Ìyẹn náà ní ó mú kó já sí pé naktafi bí èyí tí Qur'an àti hadith ó bá pa fún wa nítàn, orí ẹ̀ lọ́nà fẹ́ dúró sí. Torí pé à ń rí àwọn míì náà tó já sí pé ó kò fẹsẹ̀ rinlẹ̀, àrí la mina al-Qur'an wala mina sunnah. Wallahu alam, ó sì lè rí bẹ́ẹ̀. Ànábì Idris Ọlọ́run gbé egun sánmọ̀. Télọ̀ sí ni, a pè ní télọ̀ tẹ́lẹ̀. Ọlọ́run gbé egun sánmọ̀. Ó lọ sí sánmọ̀ ẹ̀kẹrin lọ́hùn. Ibẹ̀ ni Ọlọ́run ti ní kí kó tán sí. Nínú suratu al-Anbiya Ọlọ́run ní wa Ismail, Nabiyullah Ismail
tí ń ṣe ọmọ Ibrahim wa Idrisa wa dhal kifli kullum minas sabirin, gbogbo wọn nínú àwọn onísùúrù ni wọ́n bẹ, onísùúrù ni wọ́n. wa adkhalnahum fi rahmatina, àwa kẹ́ wọn, a kẹ́ wọn bọnú ìkẹ́ wa. Innahum minas salihin, ẹni rere ni gbogbo wọn. ṣe rí àyà méjì yìí, àyà tàkọ́kọ́ pé wadhkur fil kitabi Idrisa innahu kana siddiqan nabiyya wa rafa'nahu makanan aliyya. Àti àyà yìí wa Ismaila wa Idrisa wa dhal kifl kullun minas sabirin wa adkhalnahum fi rahmatina innahum minas salihin. Àyà yìí ẹ rí pé ó kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn Ànábì Ìdírísì jọ. Nínú ẹ̀ as-siddiqiyya, ìjólódodo láì nírọ́nú, ìjẹ́ olódodo tí kìí parọ́, ẹni tó gbàgbọ́ tí wọ́n sì gbàgbọ́, ẹni tí ò rí ni tó já sí pé tí ó bá gbọ́ pé lágbájá sọ báyìí lẹ́ni tó mọ̀ olódodo yóò sì gbàgbọ́, gẹ́gẹ́ bí Abubakar as-Siddiq. ẹ rí pé Abubakar as-Siddiq yẹn Ànábì sọ bẹ́ẹ̀ torí pé Abubakar ò ní dìkóra Ànábì náà kó tó gbàgbọ́, ó gbàgbọ́, ó fi gbogbo ayé lẹ̀ f'Ànábì. La ilaha illallah, ẹ wo subhanallah. Abubakar tí mo sọ ó mú mi rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin òun àti ìyàwó rẹ̀, ìṣẹ̀lẹ̀ tó ṣe náà láàrin òun àti ìyàwó Ànábì sallallahu alaihi wasallam tí ń ṣe ọmọ Abubakar. Èdè ó ṣẹlẹ̀ láàrin Ànábì sallallahu alaihi wasallam àti Aisha radiyallahu anha. Ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ yìí, Aisha ó sọ fún bàbá ẹ̀ tọ́ ní bàbá Aisha tí ń ṣe Abubakar Siddiq, gbà tó dijọ́ tó fẹ́ parí ìjà fún ọkọ àtọmọ, ìyẹn fún Ànábì àti Aisha, tí Abubakar jókòó, Ànábì jókòó, Aisha jókòó. Abubakar ní òkè, ọ̀rọ̀ la fẹ́ yanjú la fi jókòó yìí, ta ni ó kọ́ sọ̀rọ̀? Aisha ní Ànábì ni ó kọ́kọ́ sọ̀rọ̀, ó bá sì fẹ́ sọ nǹkankan bí nǹkan ṣe jẹ́ ni kó sọ. Ọ̀rọ̀ yẹn tí Abubakar gbọ́, la ilaha illallah, ọ̀rọ̀ yẹn tó gbọ́ lẹ́nu ọmọ ẹ̀ bí ẹni pé wọ́n gún ní nǹkan ni. Ó rí pé olórí, ọ̀gá, aṣíwájú, ọ̀gá tiwa lè wọ́n láyà èmi bàbá ẹ̀gàn tí mo bí èyí láyà ẹ̀ ló ń láyà, ló ń sọ pé Ànábì ni ó kọ́kọ́ rojọ́, kò sì gbọ́dọ̀ sọ bí ọ̀rọ̀ ṣe jẹ́. Kí ni ó gún Abubakar lára? Bí Abubakar ṣe náwọ́ ni ẹ̀, ó fẹ́ da ìgbájú fún Aisha. Ànábì bá hàn ọwọ́ ẹ̀dá ni. Ànábì ní ìyàwó Ànábì ló fẹ́ gbá létí yẹn. Ó fara balẹ̀. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, subhanallah al-azim. Tọ́ ní Ànábì ní òkè, Abubakar, bàbá ìyàwó mi, bá mi fún mi ní ìṣẹ́jú mélòó kan. Ni bàbá ìyàwó bá jáde sí wọ́n sá jáde síta. Ìgbà tán padà wọlé báyìí wọ́n dì mọ́ra wọn, ìyàwó àtọkọ wọ́n jọ dì mọ́ra wọn báyìí ni.
tó tún mọ̀ pé ìyẹn náà ti tó ìbáwí lójú ànábì, ìyẹn náà ṣe kí ni, ìyẹn náà ti tó ìbáwí lójú ànábì, ìbáwí gan ìyẹn náà jẹ́ lójú ànábì kọ́ à ń pé àà ṣé ń pé ńgbà tí mo lọ ńgbà tí a dọ́dọ̀ bàbá ìyàwó mi èyí tí ó yẹ kó wà lẹ́yìn ọmọ ẹ̀ ẹ̀yìn èmi ọkọ ló tún wà nítorí bẹ́ẹ̀ mo mójú kúrò. wá wò wọ bàbá ìyàwó lónìí, ọmọ tó ti mọ̀ kó tó lọlé ọkọ, ìyá ìyàwó ìwọ náà wòra ẹ̀, ọmọ tó ti mọ̀ kó tó lọ sí ilé ọkọ, ọkọ ẹ̀ wá gbé ẹjọ́ wá, gbàtọ́kọ ẹ̀ gbẹ́jọ́ wá, ó wá bẹ̀rẹ̀ sí mọ̀ bú ọkọ pé kí ló dé tó ṣe báyìí, kí ló ṣe kíní, kí ló tí wọ́n náà sì mọ̀ pé in tó ṣe ò dáa, in tọ́mọ rẹ̀ ṣe kò dáa, tó pé wọ́n ti dá ọmọ ẹ̀ mọ̀ kó tó lọ. ó ṣe á jẹ́ pé gbàtọ́kọ ọmọ wá bẹ̀rẹ̀ sí mọ̀ ṣe kíni, tó bẹ̀rẹ̀ sí mọ̀ dáṣẹ̀ yà fọ́mọ rẹ̀, ètò ẹ̀kọ́ mọ́ tútù inú ọkọ ọmọ ó tún gbé gbóná fún ni. Wallahi ó fẹ́ kọ́mọ ẹ̀ jókòó lé ọkọ, wallahi ìwọ gẹ́gẹ́ ní sábàbí tí ò ní jẹ́ kọ́mọ ẹ̀ jókòó lé ọkọ. tó bá fẹ́ kọ́mọ ẹ̀ jókòó lé ọkọ ìrọ̀ o, kọ́dà ǹgbà tán wá fẹjọ́ ọmọ rẹ̀ sùn ẹ́, tọ́kọ ẹ̀ wá fẹjọ́ ẹ̀ sùn ẹ́, àbí ọmọ ẹ̀ fẹjọ́ ọkọ ẹ̀ sùn ẹ́, ní kí ọkọ mi ṣe báyìí fún mi, ǹgbà tí wọ́n dé báyìí in tó ò bá ṣe, tó bá ní àǹfààní àti dàgbájú fún ọmọ ẹ̀ tó jóbìnrin ìyàwó yẹn kó dàgbájú fún. ó dá mi lójú pé ọkọ gan bá jẹ́ ní tó ní làákàyè tí ìṣe wèrè, ìwọ̀nba ilé yẹn náà yóò ti tó lójú ẹ̀ pé àtẹ̀tí mọ̀ pé bóyá ẹ̀yìn ọmọ wọn ni wọ́n wà, àyọ ìyẹn náà ti tó. kọ́dà ní tó yẹ kó sọ ni pé màmá bàbá ẹ dákun ẹ fọ̀rọ̀ náà lẹ̀, wàláhì inú mi ti yọ, wọn bá ń tí ẹ̀tẹ̀ ṣe yìí nísìnyí ó ti tó lójú mi. ntọ́kọ ọmọ ó sọ nìyẹn, àmọ́ ṣé wọ́n ra lé ọkọ fọmọ rẹ̀, ṣó ra lé ọkọ fọmọ rẹ̀, ó ra lé ọkọ fún, ó fẹ́ kó rí díjókòó, ìwọ́n ló tún kọ́ láwọn tí ó dá tí ó mọ̀ ṣe lọ́hùn, òun mọ́ gbà fẹ́ nìkan ò, èmi ò gbà fún bàbá ẹ̀mí o. wípé aláìdá ni ẹ, tó bá ń wá aláìdá ká, wọ́n wá nǹkan tí ó sọnù káàkiri ni wọ́n nìkan wá mú, wọ́n gángan là àìdá gángan tẹ̀ ní ẹ, àìdá òun ní ẹ. mo rántí àfáwà kan, àfáàgbà ní mamlaka, wọ́n tó kọ́ ànìfọ́ àjọ kan, àwọn adébì kí wọ́n pẹ́ nìkan ló pùrọ̀, wọ́n wá ní ara tọ́rọ̀ bá tẹ̀ ti débi tó yẹ kó dé, tó gbọ́dọ̀ mọ́ pé yẹn ní òpùrọ̀ mọ́, ká sọ pé òun gangan ni rọ́, òun wà lè kẹ́dìbò, dọ́kà ó gangan ní àìdá táwọn èèyàn wá káàkiri. La ilaha illallah, la ilaha illallah. eléyìí wallahi ẹ̀kọ́ ló jẹ́ fèmí àti ẹ wo bú Abubakar ṣe fún ọmọ rẹ̀ tí ṣe yàwó ànábì. lóòótọ́ ó gbọ́dọ̀ fún ìyàwó ànábì tó kó ti jẹ́ ìyàwó ànábì, ìyàwó ọ̀gá, ó gbọ́dọ̀ fún ní ẹ̀spẹ́tì pẹ̀lú pójọ́mọ ẹ̀, pàtàkì ló tó wá jẹ́ lójú ọkọ, lójú ọ̀gá. àmọ́ ó rí pé in tó ṣe ti tún ju pé kóhun ronú kan nǹkan bẹ́ẹ̀ lọ, tí ń sọrú fánú pé ànábì ní kó kọ́kọ́ sọ̀rọ̀, àmọ́ nǹkan tí ó bá sọ, nǹkan tó bá ṣe ní kó sọ. kíní ẹ̀ ó tọ́ṣì Abubakar gan púpọ̀. ẹ wò Ọlọ́run wá ní kí ìjókòó fún sólàhù ìwọ̀nba nǹkan tí Abubakar ṣe yẹn ó ti tó lójú ànábì ní halas sílẹ̀, ọ̀rọ̀ ti yanjú. pé ó tẹ̀ wà lẹ́yìn mi tí ó sí lẹ́yìn ọmọ ẹ̀ tó orí pé àṣìṣe lọ́mọ ẹ̀ ṣe, àyẹn náà ti tó. ẹ̀kọ́ ló jẹ́ fèmí àti ẹ̀, ẹ̀kọ́ ni ọmọ wa bá lọlé ọkọ tán á gbàgbé yanyan, a ní rántí mọ́ pé ibi yìí ló gbé tẹ́lẹ̀, pẹ̀lú àwọn nǹkan lóríṣiríṣi láwọn ara míì tó ti dá tára tiwa ò gbá, tá ń fẹ́ ká tètè tankúrà lọlé ọkọ. ẹ dákun ń tára tí òbí tó bí ọmọ ń tára ẹ̀ ò gbà, ṣé ẹ̀yẹn ní ìlànà rẹ̀ ó gbà? ṣé ẹni tó fẹ́ lọ bá lọ́hùn, ìyá ọkọ tó fẹ́ lọ bá, bàbá ọkọ tó fẹ́ lọ bá, ẹ̀gbọ́n ọkọ rẹ̀ tó fẹ́ lọ bá, àbábúrò ọkọ rẹ̀ tó fẹ́ lọ bá, ṣáwọn lára ẹ̀ ó gba nǹkan tí ara ti ẹ̀yin òbí ó gbà ń lé lára ọmọ yín? ẹ já ronú sí.
ọlọ́run ní Idris kullun ọ̀kan gbogbo wọn yányán àti Ismail àti Idris àti Dhul-Kifl ọlọ́run ní kullun minas sabirin onísùúrù ní gbogbo wọn, wọ́n ní sùúrù pọ̀, wọ́n ní faradà gan. Látara ìwà tí ń bẹ lára wọn yìí adkhalnahum fi rahmatina àwa kẹ́ wọn, ẹni ire ni wọ́n, ẹni ìkẹ́ ni wọ́n, èèyàn dáadáa ni wọ́n. ṣe rí àwọn àyátì yìí, àyà àtàkọ́kọ́ ti Suratu Maryam àti àyà kejì ti Suratul Anbiya, àwọn àyátì lódìdí ń kọ́ wa ní as-siddiqiyya, kí èèyàn jẹ́ olódodo tí ń sòdodo, tí ń rìn òdodo, tí ń ṣòdodo, kí èèyàn jẹ́ ẹni tí ń sọ òdodo tí sì ń ṣe òdodo. An-nubuwwa ń kọ́ wa pé ànábì ni àwọn tí a dá ọkọ̀ yìí, àwọn ànábì tá a dá ọkọ̀ yìí. Ń sọ fún wa pé ànábì ni Ismail, ànábì ni Idris, ànábì ni Dhul-Kifl. Ó kọ́ wa ní ìfaradà, ìní sùúrù, ó kọ́ wa ní ìṣe dáadáa, ìṣe déédéé, ó kọ́ wa ní àgbéga lọ́dọ̀ Ọlọ́run. Ìwọ tó ń wá àgbéga lẹ́nu iṣẹ́, ọ̀dọ̀ Ọlọ́run làgbéga wà o. Fa innal izzata lillahi jami'a, ọ̀dọ̀ Ọlọ́run ni àgbéga wà. Tó bá ń wá àgbéga kan, ọ̀dọ̀ Ọlọ́run ló ti rí. Tó bá ń wá lọ sọ́dọ̀ ẹlòmíì, ẹni tó orí ń bẹ̀ yẹn, ẹ dákun, ṣé òun náà ti nípò kan? Ṣé òun náà ti nípò kan? Ẹni tó lọ bá pé kó ṣe kíní kan fún ẹ kó jẹ́ ti àgbéga, àgbéga o ló ti wà fún. Ọmọ tí ẹ náà ń wáṣẹ́ kò tí ì ríṣẹ́, òun lọ bá òun pé kó fún ẹ ní nǹkan tí ó ṣe, kó fún ẹ léwé àbí oògùn kan, àbí kó bá ẹ ṣe nǹkan tó fi ní àgbéga lẹ́nu iṣẹ́. Ọmọ tí ẹ náà sì ń kówé káàkiri kò tí ì rí ibi kan deposit. Àwọn ibi tó deposit wọn ò pé. Wàláhì àwọn èèyàn gọ̀ púpọ̀. Wọ́n ronú jinlẹ̀. Ìṣòro tẹ́lẹ̀mí ní èyí tó yẹ kó dojúkọ Ọlọ́run ọba kó mọ bẹ Ọlọ́run. Àmọ́ tó wọ́n bá ya dìdìrìn, tó bá ya òmùgọ̀, bọ́ọ̀lù ń tàn ó sì jẹun. Iṣẹ́ oúnjẹ tiẹ̀ náà lòun náà jókòó tiẹ̀. Iṣẹ́ oúnjẹ tiẹ̀ náà lòun náà jókòó tiẹ̀. Òun náà mọ bẹ Ọlọ́run, ń pẹ́ Ọlọ́run dákò kó kó àwọn ẹyin dìdìrìn wá, kí ẹ mọ wá ṣe nǹkan lọ́dọ̀ tòun kó lè mọ rí owó yín fi jẹun. Ọmọ yẹn mugbó kò rí nǹkan kan ṣe sí. Ọmọ yẹn mutí kò rí nǹkan kan ṣe sí. Ọmọ yẹn jalè káàkiri kò rí nǹkan ṣe sí. Ọmọ yẹn ò jẹ́ nǹkan kan láwùjọ kò rí nǹkan ṣe sí. Ọmọ yẹn wáṣẹ́ kò rí nǹkan ṣe sí. Ọmọ ẹ̀ gbogbo iṣẹ́ ibi níbẹ̀ lérọwọ́ ẹ̀, ó tó wá jẹ́ ní yẹpẹrẹ, kò sí nǹkan kan lérọwọ́ ẹ̀, kò rí jẹ, kò tà, ọjà tí ń tà gan kò lọ, kò rí nǹkan ṣe sí. Ìwọ wá lọ bá agbé kó ṣe nǹkan fún ẹ. Tí ṣètọ́nù bá ṣe tá àti fọpọlọ ẹ̀ ṣeré, ó wà ní àwọn tá à ń sọ yìí àtàpà ni wọ́n, àpèjúwe dàgẹ́ bí àtàpà fìtílà tí wọn ò rí di ara wọn. Fáífáí kan kò lè fá orí ara ẹ̀. Wàláhì ṣètọ́nù ní tàn ẹ̀jẹ̀, ṣètọ́nù ní tàn ẹ̀jẹ̀. O lè mí fi mọ́ ń gbìyànjú áyù ẹni tó bá sọ fún mi pé mo fẹ́ nǹkan báyìí o, kíní kan n bá ní kí n bá ẹ ṣe àbí kí n sọ fáwọn ọmọ, ọ̀pọ̀lọpọ̀ ló ti bízì yíyẹ fún ẹni pé yá lọ ṣe nǹkan báyìí ní báyìí lọ́jọ́ ń ṣe gbà. La sirra fil Islam, láṣìírí kankan. Lóòótọ́ àná tó ti kọjá, àwọn bàbá wa wọ́n máa ń gbé àwọn nǹkan àǹfààní pamọ́ púpọ̀ torí pé wọ́n fẹ́ ká ṣiṣẹ́ ni. Torí pé téèyàn bá ti kékeré tó bá ti mọ nípa ewé àtegbò kò ní fẹ́ ṣiṣẹ́ mi mọ̀, ìyẹn ni ó jókòó tì. Náà fi máa ń ka sí ọ̀pọ̀lọpọ̀. Ó dá bọ́ ṣe ń ṣe ẹ̀ náà torí pé ṣíṣe wọ́n mọ̀ kọ́ àwọn ẹlòmíì lọ́lẹ̀. Ànábì Idris àǹfààní ń bẹ lára ọ̀rọ̀ ẹ̀ tọ́lọ́hun sọ yìí, ẹ̀kọ́ ń bẹ lára ọ̀rọ̀ ẹ̀ tọ́lọ́hun sọ yìí, àwọn àyà ẹ̀ tọ́lọ́hun fi ṣe aláǹfààní yìí.
ẹ̀kọ́ ń bẹ lára ẹ̀ gan. Inú àwọn ẹ̀kọ́ àkọ́kọ́ tó kọ́kọ́ wà wájú tó jẹ́ àkọ́kọ́ tó gba wájú as-siddiqiyya ni òun náà ní kíni o ẹni tí wọ́n fi ń gbòdodo jù ó pọ̀ láti gbòdodo lọ́dọ̀ Ọlọ́run yóò gbòdodo Ọlọ́run yóò tún gbòdodo àwọn èèyàn. Ọlọ́run wá ṣe siddiqiyya yìí ìgbòdodo yìí Ọlọ́run ṣe ní ọ̀gá gbogbo àwọn ìròyìn ara Ànábì Idris òun ló tún fi ṣe àkọ́kọ́. Ẹ rí pé Ọlọ́run sọ pé faulaika ma'al ladhina an'ama Allahu alayhim minan nabiyyin was-siddiqin. Gbàtà Ọlọ́run fẹ́ sọ nípa àwọn táwí Ọlọ́run náà àwọn táwí wọn yìí ọ̀ká ìmọ̀ye wọn ma'al ladhina an'ama Allahu alayhim wọ́n mọ̀ bẹ pẹ̀lú àwọn tí Ọlọ́run ti parí ìdẹ̀ra rẹ̀ lé wọn lórí. Nínú àwọn ànábì Ọlọ́run wá siddiqin. Allahu Akbar. Àwọn ànábì Ọlọ́run àtàwọn siddiqin gẹ́gẹ́ bí ànábì Idris gẹ́gẹ́ bí ànábì Ismail àtànábì Zulkifl. Nínú àwọn tó fi tóbi jù nínú ẹ̀kọ́ tá a lè kọ́ nígbésí ayé ànábì Idris òun ni pé èèyàn ò lè dépò gíga àfi kó ṣe déédé kó ṣòdodo àfi kó ṣe kíni kó ṣòdodo. Èèyàn ò lè dé ipò gíga àfi kó ṣòdodo. La ilaha illallah. Tàṣàbùkù wà ní ọ̀rọ̀ ilé ayé. Èèyàn ò lè dépò gíga kó ṣe kíni èèyàn ò lè dépò gíga àfi kó ṣe òdodo. Ẹ wo Ànábì sallallahu alaihi wasallam ó sọ fún wa pé al-bayyani bil khiyar ma lam yatafarraqa fa in sadaqa wa bayyana burika fi bay'ihima. Àwọn méjì tí wọ́n ń ṣe kátàkárà àwọn méjì tọ́jọ́ ń tajà fúnra wọn àbá méjì tá dá owó pọ̀ tàlá fẹ́ mọ̀ ta nǹkan báyìí tí wọ́n ò parọ́ fúnra wọn wọ́n ń sòdodo fa in sadaqa wọ́n sòdodo láàrin ara wọn wọn kò jàmbá ara wọn wọn ò lo jìbìtì fúnra wọn wọn ò ṣàbòsí ara wọn fa in sadaqa wa bayyana wọ́n ṣe gbogbo àlàyé yanyan tó wà ńbẹ̀ wọn ò pa nǹkan kan mọ́ wọn ò ṣe kátìmù wọn ò pa nǹkan mọ́ ń pé bóyá ká gbé pamọ́ ẹjẹ́ ń fi yóò mọ̀ fi ọwọ́ òsì kan fi lẹ́sẹ̀gbẹ́ kan kó mọ̀ ìrìnlẹ̀ bayyana gbogbo nǹkan wà clear gbogbo nǹkan hàn gedegbe kò pamọ́ fẹ́nìkan náà àwọn méjèèjì àbí nínú gbogbo wọn. Burika fi bay'ihima ìbùkún kí là ń pè ní ìbùkún àlùbáríkà kí là ń pè ní àlùbáríkà òun ní kí nǹkan kó mọ níwọ̀nba kó sì mọ ṣàǹfààní tó pọ̀. Òun ní kí nǹkan mọ níwọ̀nba kó mọ ṣe kí ni kó mọ ṣe àǹfààní tó pọ̀ ní tá à ń pè ní àlùbáríkà nìyẹn. Ẹlòmíì lè mọ̀ ní owó tó pọ̀ lọ́wọ́ ìwọ̀nba tó ní ẹ̀ Ọlọ́run ò ní jẹ́ káṣí rẹ̀ tú. Ẹ máa ní rí pé ó ti ní ó jọ ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó lọ nǹkan tó sì ní òtó nǹkan àmọ́ Ọlọ́run fi bárọ́kà sí ni Ọlọ́run fi ìbùkún sí ìbùkún là ń pè ní àlùbáríkà. Kí là ń pè ní ìbùkún òun náà ni tó já sí pé ó mọ níwọ̀nba àmọ́ àwa fi àǹfààní tó pọ̀ sí ń ṣe iṣẹ́ tó pọ̀ pẹ̀lú bó ṣe mọ níwọ̀nba yẹn. Ànábì ní in sadaqa tí wọ́n bá sòdodo fúnra wọn tí wọn ò parọ́ fúnra wọn wọn ò dípẹ́ sí nǹkan fúnra wọn wa bayyana wọ́n fira wọn hàn dáadáa síra wọn wọ́n mọ̀ àṣírí ara wọn nínú òwò tọ́jọ́ ń ṣe yẹn wọn ò pa nǹkan mọ́ fúnra wọn wọ́n wà clear síra wọn. Burika fi bay'ihima wọ́n fàlùbẹ́kà sínú òwò wọn tí wọ́n ń ṣe kátàkárà wọn wọ́n fàlùbẹ́kà sí ọjà wọn tí wọ́n ń tà wọ́n fàlùbẹ́kà sí fún wọn Ọlọ́run fàlùbẹ́kà sí fún wọn. Torí bẹ́ẹ̀ ń tá ń pè ní
ìṣòdodo àti ìṣòdodo nǹkan tó wúlò púpọ̀ ni fún gbogbo nǹkan tá à ń ṣe láyé. tí yẹn bá ṣòdodo yóò rí àǹfààní, tí yẹn bá ṣòdodo tó sì ṣòdodo àǹfààní ń bẹ tó pọ̀ ń bẹ. Ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ àǹfààní tí ń bẹ níbi ìṣòdodo àti ìṣòdodo. Ànábì ní alaykum bis-sidq, alaykum bis-sidqi, ẹ máa ṣòdodo ẹ sì máa ṣe òdodo. Fa inna as-sidqa yahdi ila al-janna ila al-birri. In tá ń pè ní ìmọ̀ ṣòdodo àti ìmọ̀ ṣe òdodo, èèyàn ò ní mọ̀ ṣe àfi kó mọ̀ rí dáadáa tó pọ̀ ṣe látara ẹ̀. ẹni tí ń ṣòdodo tí ń ṣòdodo yóò kọ́lé látara ẹ̀. ẹni tí ń ṣòdodo tí ń ṣòdodo yóò ra mọ́tò láti bẹ̀, yóò mọ̀ rí nǹkan ṣe láyé, yóò mọ̀ gbé nǹkan ṣe láyé láti bẹ̀. yahdi ila al-birr, yóò mọ̀ tọ́yàn ní ká sí di dáadáa ni. ẹni sì ní ro aburú kankan tí ẹ bá ti ń ṣòdodo, aburú ó mọ̀ jìnà sóńtọ̀hún. ẹni ronú sí aburú kan pé ó yẹ ká dps kìíní, ó yẹ ká jí kìíní, ó yẹ ká ṣe kìíní, kò ní rò. kí ló fà á tí ò fi ní rò? torí pé ó ti fi ààyè gba òdodo lọ́kàn rẹ̀ àti nílàákàyè. tí èèyàn bá ṣòdodo, òdodo bá ṣe kìíní, Ànábì ní má ṣe kìíní, má ń tìyàn lọ sí di dáadáa ṣíṣe ni. fa innal birra yahdi ila al-janna. Inshallah ta'ala a máa tẹ̀síwájú láàrin ìwọ̀nba ìṣẹ́jú péréte. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV, níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV, ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ìsìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí. gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna. ìkànnì tó ń tànmọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa Sunna. Naam, Ànábì Idris alayhi salatu wassalam, Ọlọ́run fi ìṣòdodo àti ìṣòdodo lọ́pọ̀lọpọ̀ Ọlọ́run fi ròyìn ẹ̀. Ànábì tó wá ń sọ fún wa nípa àǹfààní tí ń bẹ fódodo. Ànábì ní alaykum bis-sidqi fa inna as-sidqa yahdi ila al-birri. ẹ máa sọ òdodo kẹ́sì máa ṣe òdodo, torí pé ń tà ń pè lódodo yìí yóò mọ̀ tóyàn ní ká sí di dáadáa ṣíṣe. dáadáa ṣíṣe ni ó mọ̀ wò yẹn ṣe. ọpọlọ ó mọ̀ ro dáadáa. gbogbo nǹkan tá a bá fẹ́ ọpọlọ ó mọ̀ báyàn ro. ọpọlọ yóò sì mọ̀ níbi àti mọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan léyìí tọ́lọ́run bá fẹ́. ọpọlọ ò ní tìyàn lọ sí di nǹkan tọ́lọ́run bá ò fẹ́. tíyàn bá ti fi àyè gba òdodo lọ́pọlọ náà àbí lọ́kàn. Ànábì sọ pé fa inna as-sidqa yahdi ila al-birri. fa inna wa alaykum abi alaykum bis-sidqi fa inna al-birra yahdi fa inna as-sidqa yahdi ila al-birr wa inna al-birra yahdi ila al-janna. ṣé wá rí ìmọ̀ ṣe dáadáa táwí, dáadáa ṣíṣe tí òdodo ń tìyàn lọ sí díẹ̀, dáadáa yẹn gangan fúnra ẹ̀ tí èèyàn bá bẹ̀ sí mọ̀ ṣe o yahdi ila al-janna. èèyàn ò ní ṣe kó kú kó mọ́ wà al-janna, yóò wà al-janna. torí pé dáadáa mọ́ tìyàn lọ sí di àti wà al-janna ni. eléyìí jẹ́ kọfí mi àti ẹ̀. eléyìí tí Ànábì sọ yìí èyí ni ó mú kó já pé kémi àti ẹ̀ ká fọwọ́ mú dáadáa gan, ká mọ̀ ṣe, ká mọ̀ filẹ̀, ká mọ̀ gbàgbé. Ànábì Idris sọ pé Ànábì Ọlọ́run ni, ọ̀kan nínú àwọn Ànábì Ọlọ́run ni, torí pé Ọlọ́run pè lánàbì ẹ̀, ó ní innahu kana siddiqan nabiyya. àwọn tí Ọlọ́run, àwọn Ànábì Ọlọ́run yìí Ọlọ́run ṣẹ̀ṣà wọn, èèyàn ni wọ́n, àmọ́ Ọlọ́run ṣẹ̀ṣà wọn láàrin àwọn èèyàn pé àwọn eléyìí lọ́lá ju àwọn tó kù tí a ṣe kìíní tá à ń ránṣẹ́ sí lọ. Ọlọ́run ló sì mọ ẹnì kọ̀ọ̀kan tó lè mọ ṣe kìíní tó lè mọ ṣe ní ànábì. ẹlòmíì lè mọ lérò pé bóyá
bí báyìí eléyìí gbára Ọlọ́run òun náà gbọ́dọ̀ já ànábì náà ànábì Ọlọ́run nítorí kí n tàbí bẹ́ẹ̀ fún ẹ Allahu yaj'al risalatahu Allahu ya'lamu haythu yaj'al risalatahu ibi tí ó gbéṣẹ́ rẹ̀ kà tí ó bá mu tí ó ṣe dédé Ọlọ́run bá ló mọ̀. Àwọn ànábì Ọlọ́run nínú àwọn nǹkan tó ṣe kókó tí wọ́n máa ń ṣe tó jẹ́ kókó ọ̀dọ̀ wọn òun náà ni ìpè àwọn èèyàn lépè lọ sí di ìmọ̀lọ́wọ́n bá láṣọ. Ọlọ́run sọ fún wa pé wa laqad ba'athna fi kulli ummatin rasula ani a'budullaha wajtanibu at-taghut ní suratu an-Nahl aya 36. Ọlọ́run ní àwọn Ọlọ́run àti gbé dìde nínú gbogbo ìjọ kọ̀ọ̀kan òjíṣẹ́ kan ń pé ó bá ti dé kó mọ jíṣẹ́ fún yín kó mọ ní i'budullaha ẹ jọ́sìn fún Ọlọ́run kẹsì jìnnà sí ṣètọ́n. Ànábì Idris ó ṣe sùúrù tó pọ̀. Ọlọ́run ní kullu minas sabirin nínú èyí tí ayata kàwà lọ tẹ́lẹ̀. Kullu minas sabirin ayà yìí agbọ́yé ń bẹ̀ pé ad-da'watu ila Allahi ìpèpè sójú ọ̀nà tọ́lọ́run kò lè ṣe kí ni kò lè wáyé àfi pẹ̀lú sùúrù. Pípèpè sójú ọ̀nà Ọlọ́run ń pé Ọlọ́run sọ báyìí àti lè rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe àfi ká ní faradà ká ní sùúrù. Téèyàn bá ní sùúrù kò ní lè ṣe tó pé ó bá ń ṣe bí pò ń kọ́lé ni yóò tún mọ́ ráwọn tí ó mọ̀ dìde tí ó mọ̀ wò tí ó sì ní sùúrù ẹ̀bí. Ọlọ́run sọ fún ọ̀nà ọlọ́pàá ni pé wasbir wa ma sabruka illa billah rí ànábì ní ìfaradà ṣe sùúrù. Bẹ́ẹ̀ ni ó ní ṣe sùúrù kò mọ̀ rẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ó rẹ̀ṣẹ̀. Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé ẹni tó bá ṣe sùúrù fún Ọlọ́run Ọlọ́run san lẹ́san sùúrù ẹ̀ tó bá ṣe. Ẹ rí pé Nabiyullah Idris alayhi salatu wassalam balaga hadhihi al-manzila bisababi sabrihi ala at-ta'ah wad-da'wa wa adha an-nas. Ànábì Idris ó dé ipò tó dé yìí lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú ìfaradà tó ní ni sùúrù tó ní ló fi dépò tó dé yẹn lọ́dọ̀ Ọlọ́run. Ó ní sùúrù fún ìṣètò Ọlọ́run ìtẹ̀lẹ́tọ̀ Ọlọ́run. Ó ní sùúrù fún ìpèpè Ọlọ́run ìpèpè sójú ọ̀nà tọ́lọ́run ṣíṣe wáàsí àti ìnira táwọn èèyàn fi kàn ó ní sùúrù fún kò wó bẹ̀. Ọlọ́run wá sọ pé látara bẹ́ẹ̀ o wa rafa'nahu makanan aliyya. Nínú hadith tó sọ fún wa nípa al-Isra wal-Mi'raj tí ń bẹ nínú tírà al-Imamu al-Bukhari àti al-Imamu Muslim ń sọ fún wa pé annabi sallallahu alaihi wasallam annabi rí Idris alayhi salat wassalam fi as-sama'i ar-rabi'ah. bàtà nàbí ó gbù sánmà ó rí Idris ní sánmà ẹ̀kẹrin annabi rí ń bẹ tó túmọ̀ pé annabi Idris ń bẹ ní sánmà kẹrin annabi sì rí lọ́hùn. bákan náà nínú hadithi tí Anas gbà wá kọ́lọ̀hún yọ́nú sí ó ní annabi sallallahu alaihi wasallam ó sọ nínú hadithi al-Mi'raj ó ní thumma sa'uda bi ila as-sama' ar-rabi'ah fa idha ana bi Idris. Ànábì ní títí wọ́n á gbé mi lọ sí sánmà kẹrin mo rí Ànábì Idris ńbẹ̀. Eléyìí ń tọ́ka sí pé Ànábì Idris o alápọ̀nlé ni ipò ẹ̀ tó ga lọ́dọ̀ Ọlọ́run lọ́lọ́run fi gbé egun sánmà. Kí làwọn ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ lára kìíní yìí òun náà lọ láti ń bẹ fún ìmọ̀ sọ òdodo àti ìmọ̀ ṣe òdodo. Ìtàsí ń pè ní ìsọ òdodo àti ṣe òdodo yìí ìpìnlẹ̀ ló jẹ́ fún ìyege nílé ayé ń bí àtàlẹ̀ kìyàmọ̀
tíyàn bá ṣòdodo tíyàn bá sòdodo yóò là níwájú Ọlọ́run níbi gbogbo àwọn aburú pẹ̀lú àánú Ọlọ́run. Ọ̀rọ̀ nípa Ànábì Idris kí sọ ẹ̀ ń sọ fún wa nípa ipò tí àbí ọlá tí ń bẹ fún òdodo, ń sọ fún wa nípa ẹ̀. Bákan náà ń sọ fún wa nípa ipò tí mímọ̀ ní. Àwọn olùmọ̀ wọ́n sọ fún wa pé Idris ń bẹ nínú àwọn ẹni àkọ́kọ́ èyí tí ó kọ́ àwọn èèyàn ní nǹkan kíkọ. Ànábì Idris ń bẹ nínú àwọn ẹni tó jẹ́ ń bẹ nínú àwọn ẹni àkọ́kọ́ tó kọ́ àwọn èèyàn ní nǹkan kíkọ báyìí. Ó fẹ́ kó já sí pé èyí tá a sọ yìí kò fẹsẹ̀ rinlẹ̀ nínú hadith látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam. Àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ a mọ̀ pé Islam ó gbé Ànábì Idris ga púpọ̀, Ọlọ́run gbé ga púpọ̀, torí pé níbi ọ̀rọ̀ mímọ̀ alhamdulillah Ọlọ́run ní qul hal yastawi alladhina ya'maluna walladhina la ya'lamun. A lè fi wọ́n fi wéra wọn kí èèyàn wá sọ lẹ́nu pé kí ni Idris náà mọ̀ tí kí talent tó kọ́ tálọ̀ gáì tó kọ́ ní télọ̀ fọ̀gá ìfi hàn mí, ibẹ̀ ló ti rí pé mímọ̀ ni. tó kọ́ bá sọ pé èèyàn kan mọ̀ nípa iṣẹ́ télọ̀ ẹnìkan yóò sà lọ́gà, àwọn ọ̀gá tó lọ́gà láwọn tí ó yẹn pé Ọlọ́run ọba náà ló fi mọ̀ wọ́n sì gbárí níbi nǹkan tí wọ́n ń ṣe yẹn. in tá ń pè ní asọ́bọ̀r sùúrù, nǹkan tó pàtàkì ní tó ṣe kókó ni. gbogbo ìyege nínú ẹ̀sìn ń pé èèyàn yege ò ń ṣẹ̀sìn lọ Ọlọ́run wá ní kó là ń bẹ̀, ó yege ń bẹ̀. èèyàn ń ṣẹ̀sìn lọ ń pèpè Ọlọ́run ní kó là níbi pèpè tí ń pèpè, ó ní sùúrù ni o, ó ní sùúrù gan ni o. téèyàn bá sọ pé òun ṣe wá sí fún èèyàn tó wá Ọlọ́run fún níwèé pé ìyàgbà sọ̀dánkátà ẹ̀, ó ń tàn ó ní sùúrù ni o. téèyàn bá ní sùúrù ó ní adíẹ̀, téèyàn bá ní sùúrù ó ní ara tó pọ̀, ìnira wà ń bẹ̀. Ànábì Idris alayhi salatu wassalam Ọlọ́run gbé egun sánmọ̀, tá bá wò látara ìgbàgbọ́ ẹ̀ àti ìtẹ̀lẹ́tọ̀ Ọlọ́run ọba ẹ̀ lọ́lọ́run fi ṣe bẹ́ẹ̀. òun náà ni Ọlọ́run fi sọ fún wa pé yarfa'illahu alladhina amanu minkum walladhina utul ilma darajat. Ọlọ́run máa ń gbé àwọn tó bá gbàgbọ́, ó máa ń gbé wọn ga. àmọ́ àwọn tó bá fún ní mímọ̀ tí ìgbàgbọ́ tó kú tí wọn, àgbéga tí wọ́n tó máa ń lágbára, máa ń ní agbára gan. tó èèyàn lè ní mímọ̀ kó mọ̀ sí ìgbàgbọ́, eléyàn kọ́ là ń bá wí. ẹni tó ní mímọ̀ tí ìgbàgbọ́ tó wà tó bẹ̀rẹ̀ Ọlọ́run pẹ̀lú mímọ̀ tó ní, òun là ń bá wí. ọ̀pọ̀ àwọn èèyàn sì máa ń fẹ́ gíga lọ́dọ̀ àwọn èèyàn ni káàkiri ni. Idris ọ̀dọ̀ Ọlọ́run ló ti rí gíga tiẹ̀. ó wá yẹ kémi àti ẹ̀ náà Ọlọ́run ní ká mọ̀ pé ọ̀dọ̀ Ọlọ́run ní ká tẹ̀ mọ́ wá gíga, ọ̀dọ̀ ẹ̀ ní ká wá gíga sí. Ọlọ́run yóò gbà fún èmi àti ẹ̀. èyí tá a wí kọ́ Ọlọ́run jẹ́ kó ṣe gbogbo aláǹfààní. subhanakallahumma hamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilaik. allahumma salli ala Muhammad wa sallim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV, níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV, ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí. gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna. ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. nínú oṣù tá a wà nínú èyí, ìròyìn nípa àwọn ànábì Ọlọ́run la máa gbọ́ àti àwọn òjíṣẹ́ èyí tí àgbéyẹ̀wò ọlọ́kọ̀jọ̀kan yóò máa lọ lórí ẹ̀ lẹ́wọ̀n máa láǹfààní àti wò lórí ìkànnì Sunna TV Yorùbá
kẹ́ ẹ wá farabalẹ̀ jókòó láti wòran ayọ̀ láti máa gbọ́ ọlọ́kọ̀ọ́jọ̀kan àwọn ètò tí ó máa sọ nípa àwọn ìròyìn ànábì Ọlọ́run àti àwọn òjíṣẹ́ lórí ìkànnì iléeṣẹ́ Sunna TV Yorùbá. Ẹ má gbé kó ń bẹ̀ o, ẹ sì má sùn kó ń bẹ̀ pẹ̀lú. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh. Sunna TV Yorùbá, ìmọ́lẹ̀ ẹ̀sìn Islam pọ́nbélé ni. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. La ilaha illallah. Allahu akbar, Allahu akbar. Walillahil hamd. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. La ilaha illallah. Allahu akbar, Allahu akbar. Walillah